kí wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí láti Diocese wa Yewa Anglican Communion lábẹ́ ìdarí bàbá wa Right Revd Dr. Michael Adébáyọ̀ Oluwarohunbi. Olúwa kó máa ràn wá lọ́wọ́, jẹ́ gbàdúrà. Olúwa, bí a ti ń lọ nínú ọ̀rẹ́, a béèrè fún òye kíkún tí ó lè fún wa ní ìyè àìnípẹ̀kun nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀. Ẹ̀yin bàbá wa, jọ̀wọ́ bá wa ṣàfihàn àwọn ará yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Revd Canon Daniel Taiwo Otufowora láti ìjọ wa St. Luke Anglican Church Ìdòmógùn. Ṣé wa Archdeaconry wo ni? Ní Yewa South Ṣé West Archdeaconry. wọ́n ní ṣé wa bàbá wa ẹ bá wa ṣàfihàn ará yín fún àwọn ará ilé. Orúkọ tèmi ni Revd Asade Oluwaseun Peter láti ìjọ Yohanu Mímọ́ Ìfọ̀yíntẹ̀dó. Ṣé Archdeaconry kan náà which is Yewa South West. Ṣé lórúkọ tèmi ni àlùfáà Olùyọ̀mí Ọ̀ṣọ́. Ọ̀sẹ̀ tí ṣe ọ̀sẹ̀ kẹrin ní Lẹ́ǹtì tí ṣe ọjọ́ àwọn ìyá Sunday àwọn ìyá ní àgbáyé tí a mọ̀ ní Monday Sunday. Àkórí ọ̀rọ̀ wa ni àwọn ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí arìnrìn àjò sí ìjọba ọ̀run, ìfarahàn jíjọba Ọlọ́run lórí ilẹ̀ ayé. Ẹ̀ka àkórí wa ní ìgbé ayé arìnrìn àjò sí ìjọba ọ̀run bí a ti ń wo apá kẹfà rẹ̀. Orí ọ̀rọ̀ wa ni ìgbé ayé tí ń dáríjì. Ìgbé ayé tí ń dáríjì. Ibi kíkà wa bẹ̀rẹ̀ nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ ìkẹtàléníogún sí ìkẹrìnléníogún. Ìwé Mátíù orí 5 ìwà àká ẹsẹ̀ ìkẹtàléníogún sí ìkẹrìnlélógún. Nítorí náà, bí ìwọ bá mú ẹ̀bùn rẹ wá sí ibi pẹpẹ, bí ìwọ bá sì rántí níbẹ̀ pé arákùnrin rẹ ní ohun kan sí ọ, fi ẹ̀bùn rẹ sílẹ̀ níbẹ̀ níwájú pẹpẹ, sí lọ. Kọ́kọ́ bá arákùnrin rẹ làjà náà, nígbà náà ni kí o tó wá ṣe ìtọrẹ ẹ̀bùn rẹ. Ẹ ṣé ọ̀rọ̀ wa, òun ni a ti gbọ́ tí wọ́n ti kà fún wa. Ẹ jẹ́ kí a yára wo èròǹgbà wa. Èròǹgbà wa àkọ́kọ́ ni láti kẹ́kọ̀ọ́ nípa ìdáríjì ẹ̀ṣẹ̀ bí ọ̀kan nínú ìhùwàsí arìnrìn-àjò sí ìjọba. Láti kẹ́kọ̀ọ́ pé ìdáríjì ẹ̀ṣẹ̀ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìhùwàsí arìnrìn-àjò sí ìjọba ọ̀run. Èròǹgbà kejì, láti ṣàfihàn àwọn ewu tó rọ̀ mọ́ ẹ̀mí àìnídáríjì. Láti ṣàfihàn àwọn ewu tó rọ̀ mọ́ ẹ̀mí àìnídáríjì. Nínú ìfáàrà wa tí òní, ìdáríjì jẹ́ àbùdá Kìrìsìtẹ́nì tí ó ní ìbẹ̀rù Ọlọ́run. Ó sì jẹ́ ìgbésẹ̀ tí ó ṣe pàtàkì fún ṣíṣe ìlàjà. Ó túmọ̀ sí kí ẹni tí a pa lára fi tọkàntọkàn dá ẹni tí ó pa á lára sílẹ̀. Ìdáríjì jẹ́ ìwà Kìrìsìtẹ́nì. Olùgbàlà wa pàápàá na ọwọ́ ìdáríjì nígbà tí ó wà ní ojú ikú lórí igi àgbélébùú. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti gẹ́gẹ́ bí Ọlọ́run ti dáríjì wá, bákan náà ni ó fẹ́ kí àwa náà máa dáríjì àwọn ẹlòmíràn. A ti rí nínú ibi tí a kà ní ìwé Mátíù orí 5 bí a ti kọ́ wa pé láì tiẹ̀ sí ìdáríjì gan, àdúrà gan ò lè gbà. Bí ènìyàn bá wá síbi àdúrà tó sì ní ẹnìkan sínú tí ò tí ì dáríjì, ó ní ká kúrò níbẹ̀ ká lọ ṣe àtúnṣe láti dáríjì ẹni yẹn ká tó wá síbi àdúrà. Ohun tí à ń kọ́ ní pàtàkì ẹ̀mí ìdáríjì. Mo sì gbàdúrà pé bí àwọn bàbá ti ń bá wa tan ìmọ́lẹ̀ sí àwọn ìbéèrè wa, ọgbọ́n Ọlọ́run àti oore ọ̀fẹ́ tàbí gbígbé ìdáríjì ìwọ̀nù ayé wa lọ. Àmín. Bàbá wa fún ìbéèrè ìjíròrò. Ẹ jẹ́ ká wo àwọn ìbéèrè wa fún ìjíròrò. Ìkíní sọ pé ó ní gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Genesis orí 45 ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 5. Wọ́n ní báwo ni ìdáríjì ṣe yí ọ sí àti pé ìdí wo ni a fi gbọ́dọ̀ máa dárí ẹ̀ṣẹ̀ jì kí a sì tún máa gbàgbé. Níbi àti kọ́ nínú Lúùkù orí 11 ẹsẹ̀ 4. Wọ́n ní báwo ti yí wa sí ní ìdáríjì àti kí ni ìdí wo ni a gbọ́dọ̀ fi máa ṣe ìdáríjì ká sì máa gbàgbé rẹ̀. Ìdáríjì ó dúró fún gbígbàgbé pé láìka ohun tí a ṣe sí ni láìdá láìka sí. Ó dúró fún
pé èyàn ò pinnu èyàn ní lọ́kàn láti gbẹ̀san ohun tí a ṣe fún yàn nígbà tí èyàn bá ti gbẹ̀san yẹ ó túmọ̀ sí pé ó dáríjì ni. Ẹ ṣé bàbá wa Olúwa nípa làákàyè yín. Bàbá ti dúpẹ́ lóhùn kan lẹ́ẹ̀kan tí ó ṣe pàtàkì. Wọ́n ní kó jẹ́ kẹ́kọ̀ọ́ ní wọ́n fi yé wa pé nígbà tí ẹni yẹn ò ní lọ́kàn láti gba ẹ̀san ẹ̀ṣẹ̀ wa tí o tó ti yááfì ẹni yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ṣẹ̀ Olúwa máa ràn lọ́wọ́ pé nígbà tá a bá yááfì tá a fi ọkàn tọkàn dáríjì ẹni yẹn tá a sì tú sílẹ̀ ẹ̀ṣẹ̀ wa Olúwa máa fi ọgbọ́n fún yín. Ìdí tí a sì gbọ́dọ̀ fi máa dárí ẹ̀ṣẹ̀ jì ara wa gẹ́gẹ́ bá ti kọ́ nílòkùn ni pé nípa dídáríjì ẹ̀ṣẹ̀ jì ara wa yẹn òun ló fi àlè sílẹ̀ fún àwa tìkára wa láti rí ìdáríjì gbà lọ́dọ̀ Ọlọ́run torí tí a máa dáríjì àwa náà ò lè rí ìdáríjì gbà. Jésù náà sọ bẹ́ẹ̀ ẹ ṣé. Wọ́n fi yé wa pé nígbà táwa náà bá dáríjì làwa náà á lè gba ìdáríjì lọ́wọ́ Ọlọ́run. Bàbá ti kọ́ wa náà tó ní pé Joseph gẹ́gẹ́ bí ibi tán fún wa níbi tí a kà yìí ó rí pé Ọlọ́run ló rán òun síwájú àwọn ẹ̀gbọ́n òun láti lọ pèsè fún wọn. Ó dáríjì wọn ìfòró yọró. Ó rí pé Ọlọ́run ló ṣe ètò yẹn kì í ṣe agbára rẹ̀. Wọ́n mọ̀ pé ohun gbogbo ń ṣiṣẹ́ papọ̀ fún rere gẹ́gẹ́ àwọn tí a pè àti àwọn tí ó nífẹ̀ẹ́ Ọlọ́run. Ṣé bàbá bí èrè kejì wọ́n ti kọ́ wa ní pàtàkì ìdí nìyí. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá ni àìní ẹ̀mí ìdáríjì yóò lórí èyí ní ìbámu pẹ̀lú ìwé Matthew orí 5 ẹsẹ̀ 15 àti orí 11 ẹsẹ̀ 15 tàbí Jákọ́bù orí 6 ẹsẹ̀ 15 bákan náà orí 11 ẹsẹ̀ 15 tàbí ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 13. Wọ́n ní ẹ̀ṣẹ̀ ńlá ni àìní ẹ̀mí ìdáríjì. Wọ́n ní ká jíròrò lórí ẹ̀ bá wa. Ní ẹ̀ṣẹ̀ ńlá ni àìní ẹ̀mí ìdáríjì. Àti orí 6. Ẹgbọ́n ṣe lóòótọ́ ni Ẹ̀ṣẹ̀ ńlá ni nítorí àtọ̀mọ́lẹ̀ sí ẹni tí ò bá ní ẹ̀mí ìdáríjì kò fi wà jọ Ọlọ́run. gbogbo àjọ Ọlọ́run À ń ṣe Ọlọ́run, Ọlọ́run dẹ̀ dáríjì wa. à ń ṣe Ọlọ́run dáríjì wá. Bẹ́ẹ̀ni. So láti lè jọ Ọlọ́run a láti ní ẹ̀mí ìdáríjì tó náà máa ń dáríjì wá. Bàbá wa ṣe abẹ́fẹ́ máa fi kú. Ìpìlẹ̀ ọdún 25 yẹn pẹ̀lú jẹ́ kó dímọ̀ fún ẹ pé ní ẹ̀mí ìdáríjì ó ní í ṣe pẹ̀lú pé nǹkan tí Ọlọ́run fi sí tó ta fi máa mọ àwọn tí ẹ̀ yàtọ̀ torí pé òun ta pamọ́ kúrò fún àwọn ọlọ́gbọ́n àti ẹ̀mọ̀ye ni ṣùgbọ́n a fi hàn nínú àwọn tó jẹ́ ọmọ ọ̀wọ́ ní ọwọ́ Ọlọ́run. Ṣé bàbá ẹ ṣe tí wọ́n ló ṣe pàtàkì lára ohun tá a fi mọ̀ ṣé ẹ̀kọ́ ńlá lẹ́kọ́ wa lẹ́nu Olúwa ràn yín lọ́wọ́. Jákọ́bù orí 2 ẹsẹ̀ 13. Nítorí ẹni tí kò ṣàánú ni a ó ṣe ìdájọ́ fún láìsí àánú ń ṣògo lórí ìdájọ́. Ṣé bàbá eléyìí ń fìdí rẹ̀ múlẹ̀ pé ẹni tí ò bá ti ṣàánú Ọlọ́run yóò ṣe ìdájọ́ rẹ̀ láì láàánú. Adẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run pé tọ́lọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ tàbí lè dúró. Ìdí nìyẹn tá a gbọ́dọ̀ lẹ́mí ìdáríjì. Bàbá wa ní Olúwa yóò máa ràn yín lọ́wọ́. Ẹ̀kọ́ ńlá lẹ̀ ń kọ́ àwa ọmọ Ọlọ́run lónìí nípa ẹ̀mí ìdáríjì. Káwọ̀ béèrè kẹta. Wọ́n ní ìdí wo ni ó fi ṣòro fún àwọn onígbàgbọ́ kan láti dáríjì? Wọ́n ní ìdí wo ni ó fi ṣòro fún àwọn onígbàgbọ́ kan láti dáríjì? Báwa àtọ̀mọ́lẹ̀ sí ẹjọ́. Gẹ́gẹ́ bí ìtọ́ fún wa láti kà Bẹ́ẹ̀ni. ó fi fún wa pé ọ̀pọ̀ láwọn ìdí tí ó fi ṣòro fún àwọn onígbàgbọ́ ni pé tí wọ́n bá ní ìmọ̀ Ọlọ́run tí wọ́n ní èrò Ọlọ́run nínú ìmọ̀ wọn pé Ọlọ́run ò jẹ́ nǹkan kan nínú ìmọ̀ wọn wọn ní ìmọ̀ Ọlọ́run. Tọ́lọ́run bá ti jẹ́ nǹkan lọ́wọ́ ẹni yẹn á fi kí Ọlọ́run sọ. Nípa ohun tí Ọlọ́run sọ nípa ìdáríjì tí Ọlọ́run sọ pé dáríjì bí òun náà ti ń dáríjì. Bákan náà tó jẹ́ mímọ̀ fún wa pé tí èèyàn ò bá láàánú gẹ́gẹ́ bàbá wa ti sọ lẹ́ẹ̀kan ní ìpàṣẹ àánú ìdáríjì máa ń jẹ́ nǹkan tó wáyé pàtí èèyàn bá láàánú. Tí ẹni ò bá ní àánú yóò ṣòro láti dáríjì gbogbo nǹkan tó bá ṣe lòdì sí ni yóò máa kà sí bàbàrà. Ṣé bàbá ti dúpẹ́ lóǹkan lẹ́ẹ̀kan tí màá fi káàdì mú ni pé ẹni tí ò bá ní ọkàn Ọlọ́run á ṣòro fún ọ tí ò bá ka Ọlọ́run kún tó Ọlọ́run sọ yẹn á fẹ́ dùn Ọlọ́run ní ká dáríjì torí ẹ̀mọ́ láti dáríjì. Ti kọ́ lẹ́kọ̀ọ́ ńlá oore ọ̀fẹ́ tí a ó fi ní ẹ̀mí dáríjì Olúwa fi fún wa. Jẹ́ ká sáré wo ìbéèrè kẹrin. Wọ́n ní ìdáríjì jẹ́ àbùdá pàtàkì nínú ayé ẹni tí ó bẹ̀rù Ọlọ́run. Àbùdá ńlá ni. Wọ́n wá ní báwo ni àwọn gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ṣe lè máa ṣe èyí bàbá wa.
wọ́n ní ó jẹ́ àbùdá pàtàkì nínú ayé àwa tí ó bẹ̀rù Ọlọ́run. Báwo ni àwa gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì ṣe lè máa ṣe èyí gẹ́gẹ́ bí àwọn ibi tán tọ́ka sí fún wa bẹ́ẹ̀ni láti ṣe èyí a láti mú ọkàn ìkorò kúrò ní ọkàn wa pé ẹni yìí ṣẹ̀ ní wọ́n á bẹ̀rẹ̀ sí hùwà ìkorò sí gbèrò ìkorò sí a láti ní àbùdá Ọlọ́run nípa pé àṣẹ Ọlọ́run a dẹ̀ béèrè fún ìdáríjì Olúwa dẹ̀ dáríjì wa láì tún hùwà ìkorò yẹn sí wa mọ́. Ká mú ìkorò kúrò, ìkorò ló fi jẹ́ ká lẹ́mìí ìdáríjì yẹn nìyẹn ọ̀tọ̀ ńlá nìyẹn. So a gbọ́dọ̀ máa mú ìkorò yẹn kúrò. Ìkorò yẹn ló máa jẹ́ ká fi sọ́kàn pé bó ṣe dùn wá tó ìkorò yẹn ló máa ń jẹ́ kó wà lọ́kàn wa táàbí fẹ́ pé ẹ̀kọ́ ńlá bàbá ẹ ṣé ẹ fẹ́ bá wa fi kún. A tún gbọ́dọ̀ ní bí ọkàn ìyọ́nú wọ̀. Ọkàn ìyọ́nú. Ká yọ́nú sí gbogbo ènìyàn bó ti wù kán tó ṣe fún yàn. Ká gbé ọkàn ìṣeun wọ̀. Ká gbé ọkàn ìrẹ̀lẹ̀, ọkàn inú tútù àti ìpamọ́ra. Àgẹ́gẹ́ bí ẹsẹ̀ 13 ìwé Kólósè 3 yẹn ti sọ pé ẹni ká máa fara wa pé ká mọ̀ pé tọkàn wà fún níwà Yorùbá sọ òní ìjọ rẹ̀ fọ́rẹ̀ pé bóun ṣe ibi tó ń mọ̀dé ló wà dé nìyẹn. Ká bá fara dà bẹ́ẹ̀ á lè rọrùn fún wa àti dáríjì onítọ̀. Ó tọ̀ lè lérò pé bóyá òun ti mú jẹ òun ti ṣe fún ṣùgbọ́n kò ní mọ̀ pé torí pé a fara dà fún òun. Ẹ ti mẹ́nu bà ọkàn ìyọ́nú. Ìparí wọ́n ní ìdáríjì ẹ̀ṣẹ̀ kò ní í ṣe pẹ̀lú ẹni tí ó ṣẹ̀ wá ṣùgbọ́n ó jẹ́ níní ìbáṣepọ̀ tí ó dára pẹ̀lú Ọlọ́run àti ènìyàn. Bí a bá ṣe dárí ẹ̀ṣẹ̀ jìnnì tó ní ìfẹ́ yóò ṣe pọ̀ tó láàrin àwọn onígbàgbọ́ nínú ìrìn àjò wọn sí ìjọba Ọlọ́run. Fún ìrònú wọ́n ní ẹni tí ó bá dárí ẹ̀ṣẹ̀ jìnnì ló parí ìjà. Ẹni tó bá dárí ẹ̀ṣẹ̀ jìnnì ló parí ìjà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ bàbá sọ fún alẹ́ ẹ̀kọ́ yẹn. Ẹ jẹ́ kí a jọ ka àkọsórí wa nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Ó yá o. Nígbà tí ẹ̀yin bá sì dúró ń gbàdúrà ẹ dáríjì bí ẹ̀yin bá ní ohunkóhun sí ẹnikẹ́ni kí bàbá yín tí ń bẹ ní ọ̀run bá lè dárí ẹ̀ṣẹ̀ yín jì yín pẹ̀lú. Ẹ ṣé bàbá nínú Olúwa. A ti kọ́ ẹ̀kọ́ ńlá látọ̀dọ̀ bàbá nínú Olúwa. Wọ́n ti kọ́ wa pé ká ní ẹ̀mí ìdáríjì. Mo sì gbàdúrà pé orí ọ̀fẹ́ tá fi ṣe léyìí Olúwa yọ̀ǹda fún wa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run á gbé yín ga lẹ́ẹ̀kan sí àyàn ológo fún ọ̀rọ̀ tí a ti gbọ́ pàápàá lẹ́nu bàbá wa tí wọ́n ti kọ́ wa lónìí nípa ẹ̀mí ìdáríjì. Olúwa jọ̀wọ́ ràn wá lọ́wọ́ o. Àwọn náà tó ti lò fún wa jọ̀wọ́ orí ọ̀fẹ́ àti agbára rẹ kó máa pọ̀ sínú ayé wa. Gbogbo wa pátá ràn wá lọ́wọ́ ká lẹ́mí ìdáríjì àti ìdáríjì bàbá lọ́dọ̀ Olúwa torí Jésù Kristi Olúwa wa. Àmín.